Ẹ̀yin èèyàn mi, àṣé ìta ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Àṣé wọ́n tiẹ̀ ti bu nínú oúnjẹ yẹn, wọ́n ti bù sí Ashley lẹ́nu. Wọ́n ròyìn pé ṣe ni Naomi ní school yẹn, pé ṣe nígbà tó ń sọ pé kó jẹ oúnjẹ yẹn, ó lóun ò jẹ, kó jẹ oúnjẹ yẹn, ó ní kó jẹ. Wọ́n ní Naomi, nígbà tó gbé ṣubú, tó ṣubú lulẹ̀ báyìí, pé ṣe ni Naomi, wọ́n kàn gbé oúnjẹ yóò yá, wọ́n wá rọ́ sí lẹ́nu. Wọ́n rọ oúnjẹ tó yẹ kó gbé fún Tadenikawo kó jẹ, wọ́n wá rọ́ sí lẹ́nu. Wọ́n ló jẹ bí ọwọ́ mẹ́ta àbí mẹ́rin. Wọ́n make sure pé ó gbé mi kán tó fi ilẹ̀ o, kì í ṣe kékeré o. Wọ́n ní bí wọ́n ṣe gbèdé kán ṣe dáhùn àwọn ti school authority ti rí pé wọ́n ló ti fẹ́ faint pẹ̀lú nǹkan tí Naomi ṣe fún, kì í ṣe kékeré. Wọ́n náà rọ́ sí dáadáa lẹ́nu. Ẹ mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ gbé jẹ ńbẹ̀. Wọ́n ní bọ́n ṣe gbèdé ààfin báyìí, ibi tẹ́lẹ̀ yẹn ti wá yọ ni. Wọ́n ní bí Naomi ṣe padà sí ilé nìyẹn. Ó wá ku Ashley, àṣọyí wà láàfin pẹ̀lú àná náà sọ pé wọ́n ti báǹdẹ̀ pé kó kúrò láàfin. Èní ìlú tí wàá bẹ̀rẹ̀ another strategy. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní. Wọ́n ní after 30 minutes tán dé ààfin. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́. Bínú yẹn ṣe kì mọ́lẹ̀. Wọ́n ní inú kì mọ́lẹ̀. Ó sáré lọ tọ́ílẹ̀tì. Wọ́n ní ṣe ló ń pariwo inú. Kí ló jẹ? Ó ní oúnjẹ, ó ní òun ò mọ nǹkan tó òun jẹ. Wọ́n ló ti lọ tọ́ílẹ̀tì lẹ́ẹ̀kínní. Bó ṣe bọ́lẹ̀ ní tọ́ílẹ̀tì, ó tún padà sí tọ́ílẹ̀tì lẹ́ẹ̀kejì. Wọ́n ní wọ́n rí pé ó wá ń ya ìgbẹ́ yẹn. Inú yẹn wá ń kó gidi gan. Wọ́n wá rọ̀ṣẹ̀ lọ sí hospital. Wọ́n náà ti gbé Ashley lọ sí hospital. Wọ́n ní wọ́n dé hospital pé doctor ní food poison ló jẹ. Pé food poison ní nǹkan tí ń gbọ́. Kí ló jẹ? Ó ní Naomi ló fún òun ní food poison. Wọ́n ní food poison. Naomi báyìí ni Naomi ṣe fẹ́ fún ẹ. Ó fòóso oúnjẹ fún ẹ ni. Níbo ni wà tí Naomi ti pàdé? Kábíyèsí ni. Pé báyìí pé tó yẹn pé lóòótọ́ poison, oúnjẹ tó jẹ poison wà nù ẹ̀. Ìyẹn ló fẹ́ gbé fún Tadenikawo. Oúnjẹ tó fẹ́ gbé fún Tadenikawo, àṣé o ti po poison sí ẹ̀. Òun náà rọ̀ sí lẹ́nu pé kó jẹ. Wọ́n ní so ìyẹn pé wọ́n ló fún poison sí. Ìwọ ló wá ń pariwo pé kìíní pé food poison ló ń ṣe ẹ́ o. Wọ́n treat ẹ o. Wọ́n máa treat ẹ náà ni. Wọ́n ní food poison. Ṣé ẹ̀ ń rí ilé ayé àbẹ́rẹ́? Àwọn pípù yìí, àní wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. So wá lọ fi poison sínú oúnjẹ fún ọmọ ọlọ́mọ. Wọ́n ní Ọlọ́run ló ní Tadenikawo jẹ oúnjẹ yẹn. That is ìdùnnú mi nìyẹn. Pé Tadenikawo kò jẹ oúnjẹ. Tó wá pé Tadenikawo jẹ oúnjẹ yẹn, báwo ni Tadenikawo tẹ̀ ṣe fẹ́ jẹ? Níbi tí gbogbo èèyàn wà, Ọlọ́run ló ti ẹ̀ ṣe, kì í ṣe pé gbogbo èèyàn wà, àwọn tíṣà àti kí tó wá lọ lò nǹkan fún àwọn yẹn náà lè gbà pé Tadenikawo say this is your food. Doctor, teacher náà á jẹ nú ẹ̀. Tó wá pé àwọn tíṣà mi á ti lò nǹkan fún wọn. Tadenikawo á jẹ, òun náà jẹ, á wá sneak out. So àwọn people yẹn memory wọn ò ní sọ fún wọn pé jẹ́ kán pè ìyá Tadenikawo àbí kán pè kíní. Àwọn ọmọ yẹn lè ti lọ jẹ oúnjẹ. Ṣé Ashley ìgídẹ̀ yẹ́fò ó tún lè sá lọ, ó tún na pápá bora. Ìyẹn lè máa gbọ́ pé ó tún ti sá lọ o, ó tún ti rìn jìnnà, ó tún ti lọ ṣe kíní. Ó lè sọ pé next flight kó tún gbé flight kó tún lóun lọ sí ìlú òyìnbó, irọ́ tó máa ń lọ. Ṣé ẹ rí pé Ọlọ́run ọba ìyanu, ọba tó ń ṣe bẹ̀ nídìí àrò fún Naomi, ó yí wá síbẹ̀, ó yí ń ṣe o. Ìyanu mà lọ lọ́run. Ẹ rí pé gbogbo òtùmọ̀pọ̀ ẹ ti bàjẹ́. Gbogbo action yẹn ó ti mófo. Ó ti gbogbo nǹkan òfo ló mú. Ṣé ẹ rí? Torí Ọlọ́run ní jẹ́ kán succeed ni. Ó kàn try ni. Wọ́n try bẹ̀ tígbà tó bá yá. Try wọn yẹn, òògùn wọn máa sùkọ ni. Wọ́n ṣe ń try lòògùn wọn sùkọ. Wọ́n lóhun nìkan ló jẹ. Wọ́n ní wọ́n mú òun tì kíní yẹn. Wọ́n ní Naomi ti rọ kíní sílẹ̀ ní kó yá jẹ. Bóyá máa jẹ́. Wọ́n ní bó ṣe ń pariwo bí ẹran nígbà tí Naomi ń rọ sílẹ̀. Wọ́n make sure pé ó gbé mi. Wá délé wa ní Naomi. Naomi ló fún òun ní food poison jẹ. Ta ló ń jẹ bẹ́ẹ̀? Àwọn ẹni àbájọ. Oúnjẹ tó gbé fún ẹni ẹlẹ́ẹ̀ náà sọ fún pé kó jẹ. Ní ò jẹ́ náà wá force ẹ̀. So wọ́n ló wà lọ hospital.
tó bá bọ́nú ẹ̀ ó lucky, tí ò bá dẹ̀ bọ́nú ẹ̀ òun ló mọ̀, because tó bá tún ìgbésí ayé wọn wọ́n máa sọ wípé ìkà ò da, ọ̀rẹ́ wa kán má ṣe so gbogbo nǹkan tí à ń sọ ló ń ṣe kìíní ṣẹ́rí gbogbo àwọn olórí tó wà láàfin ojú wọn yìí ń pa kọ́nàkọ́ wọ́n ṣe àfi táwọn nìkan bá kọsẹ̀ fúnra wọn tó ṣubú dànù wọ́n ṣègbè dànù. Ẹnikẹ́ni tó wà nínú ayé yìí pé lóun fẹ́ máa pètepèrò ìkà fún ọmọnìkejì ó máa jẹ́ láyé yìí kó tó jẹ́ lọ́run. Ẹgbẹ́ ayé yìí ló ti máa bẹ̀rẹ̀ sí ní jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀. Ashley babaláwo tán dẹ̀ ń tẹ̀lé ṣé láwọn babaláwo tán máa ń tẹ̀lé wọn yẹn ìjọba mọ̀ nǹkan táwọn babaláwo máa ń fi wọ́n ṣe àwọn ṣògùn tó máa ń sáré lọ sí ilé aláwo tán lọ ń ṣògùn tó bá mọ̀ nǹkan tó ju wọ́n rí number one wọ́n náà àwọn tó máa sọ pé babaláwo ẹ ṣe nǹkan báyìí fún ẹ ṣe nǹkan báyìí kábíyèsí ọkọ wa kò ṣe nǹkan kò náání wa kò ṣe gbá kò ṣàwò wọ́n ní kí babaláwo tó fún wọn ní oògùn ìfẹ́ wọ́n ní babaláwo máa kọ́kọ́ bá wọn sùn wọn ò ní délé sọ ni o nǹkan tó ju wọ́n rí wọ́n ní babaláwo á kọ́kọ́ ti pò wọ́n pòkú bá ti ṣe oríṣiríṣi kí babaláwo tó gbé nǹkan kan lé wọn lọ́wọ́ babaláwo ti fi nǹkan sẹ́nu wọ́n ní wọ́n ń lọ kì í ṣe nǹkan rí náà ń ṣe lọ́hùn-ún wọ́n ní wọ́n ń lọ rí kan bọ̀ rí bẹ́ẹ̀ yẹn wọ́n ní babaláwo kọ́kọ́ máa lò wọ́n lòkulò kó tó gbé fèkì lé wọn lọ́wọ́ torí ẹ̀ tí wọ́n ti délé wọ́n á fẹ́ lo oògùn yẹn kìíní yẹn máa bàjẹ́ wọ́n pariwo pé Naomi orí Naomi ló mú wọn babaláwo fèkì ni babaláwo ń gbélé wọn lọ́wọ́ torí ẹ̀ la ṣe sọ fún un pé kán kúkú máa ṣe bí kán máa ṣe rere ẹ̀ tó bá ń ṣe rere ló máa rí ṣùgbọ́n tó bá sọ pé ibi ló ń ṣe tiẹ̀ ti ta ó ga o kí kábíyèsí ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú bàbá yìí o kábíyèsí ọlọ́run ṣàánú yín á ṣàánú Naomi á ṣàánú àwọn ọmọ yín o nǹkan tínú ṣe ń bí Naomi nìyẹn pé kábíyèsí yàgò fáwọn ará bíbá yìí jẹ́ káwọn ará bíbá yìí máa lọ wọn kọ́ jókòó tiwọn ṣùgbọ́n irọ́ ni wọ́n tún ní jókòó tiwọn wọ́n tún máa ṣe tara pé àwọn máa ṣe òtúmọ̀pọ̀ yẹn bóyá ó máa mú kábíyèsí káwọn àti kábíyèsí fọ́ọ̀sì náà fi wà láàfin wọ́n ní wọ́n tẹ̀ ní íńtánẹ́ẹ̀tì etí wá tẹ̀ ti kún ní íńtánẹ́ẹ̀tì wọ́n ní Ashley yẹn pé kábíyèsí ò nífẹ̀ẹ́ láti yíba síbẹ̀ ìṣẹ́jú wọ́n ní gbogbo bá ṣe ń tẹ́ bá ń rí wọn nínú screen yẹn tó ń ṣe kiri tẹ́ rí wọn íńtánẹ́ẹ̀tì ẹ máa lérò pé ìfẹ́ gidi pé rọ̀ ni pé íńtánẹ́ẹ̀tì yẹn tó máa kọ́kọ́ display wá ṣe bí pé bóyá ó nìkan pé pẹ̀lú gbogbo àtùmọ̀pọ̀ tó ń ṣe yẹn ohun gangan ni ló ń ṣiṣẹ́ before you know it ká tó rí bí 30 minutes àbí 20 minutes oògùn yẹn ti ṣiṣẹ́ tán ní kábíyèsí ó bá hate wọn bẹ́ẹ̀ náà làwọn obìnrin tó máa lọ ṣe kábíyèsí wọ́n wá hate wọn tó wá ti hate wọn finally nìyẹn wọ́n á hate wọn tó lè kọ́ ẹ̀yìn èèyàn mi kì í ṣe kékeré mú kan ní kí n sáré gbá fún yàn wọ́n ní Ashley yẹn ti lọ sí kinní yẹn. So ẹ̀yin èèyàn mi iṣẹ́ kékeré o ó mọ ní kí n sáré tayé lólobó o kọ́sì nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin ó pọ̀ rẹpẹtẹ àwọn Akíntọ́lá wọn takú nǹkan tó máa mú wọn kúrò láàfin yẹn náà ojú àwọn gan wá fojú wọn rí ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ́ńkẹjọ ó yẹ kí n máa gbé details wá fún yín torí tí n bá fún yín details báà lẹ ṣe fẹ́ current ṣẹgbọ́ ẹ̀yin èèyàn mi àwọn èèyàn mi àtàtà àwọn tí kò ní jí patárùn ní sọ lọ́jọ́ gbogbo ala máa lo ilé ayé gbò lágbára Kristi kò ní jí wa parun ní sọ lọ́jọ́ àbọ̀ Ọlọ́run adájú lórí wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá mi subscribe tẹ́ ń bá mi share tẹ́lẹ̀ bá mi love gbogbo ìtókù kí gbogbo akájọ máa ṣàṣọyé pọ̀ lórí ẹ̀kọ́ Jésù Olúwa wa àmín ẹ ṣé báyìí.